Right now, I want to introduce the king of Edo music. What am I talking of? Omo Lawal Osula on stage. Everybody, put your hands together for Omo Lawal Osula. Wakobone. Over 52 years, Omo Lawal Osula ke akpe. Egiona. Wabegare rame. Ute tele diabe atokwe. Ladies and gentlemen, we are going to give you a few biography. January 3, 1961, I started playing guitar. And that's over 52 years. The man who created Fuji music, late Ayinde Barrister, was my classmate in Yaba Polytechnic. I taught him music. So, ladies and gentlemen, even my children that are playing music all over the world can show that Edoma is #1. No musician like that in the world. August 31st, I was playing at Transcon Hilton, Abuja for the National Day of Trinidad and Tobago. Jackie Sula was playing in Bologna, Italy. Kola Osula was playing in Brescia, Italy. Jimmy Osula was playing in New York City. How can you see? This is the largest musical family band in the world. Why was anyone?
Ìbárò ìṣànọ́kàn dúdú. Ìbárò ìṣànọ́kàn dúdú. Ìbárò ìṣànọ́kàn dúdú. Èrí Jésù náà rí ọba o. Èrí Jésù náà rí ọba. Ìbárò ìṣànàkwámákwáyé. Ìbárò ìṣànàkwámákwáyé. Ìbárò ìṣànàkwámákwáyé. Ìbárò ìṣànàkwámákwáyé. Èrí Jésù náà rí ọba o. Èrí Jésù náà rí ọba. Ìwà ènìkà o. Ìbárò pàmẹ́nu mọ́kùn. Ìbárò pàmẹ́nu mọ́kùn. Ìbárò pàmẹ́nu mọ́kùn. Ìbárò pàmẹ́nu kẹ́ẹ̀dọ́. Ọmọ náà pàmẹ́nu ẹ̀dọ́. Èrè jẹ́ wà lórí ọba. Ọba máa tọpẹ́ o. Ọba máa tọpẹ́ o. Ìbárò kòrò náà wá. Ìbárò kòrò náà wá. Ambassador yẹn lè tẹ̀wé o. Ambassador ní òbí ọba. Ìdákẹ́mẹ̀nú ṣèlú. Ìdákẹ́mẹ̀nú ṣèlú. Amébọ̀gà ni mo ṣe. Obi adùn rere ni o. Obi Frankie, obi adùn. Obi Frankie ni obi adùn mi. Obi adùn mi ló pé. Obi ṣe mo bọ̀ mi o. Chairman director náà. Akúgbé fẹjọ nọ̀rẹ́ tó. Akúgbé fẹjọ nọ̀rẹ́ tó. Ọmọ ni mi yá kí e. Ọmọ ni mi yá gàgà. Uguri akina me o. Uguri akina me. Tony Kabaka. Tony Kabaka me. Tony Kabaka me o. Tony Kabaka me. Obi atume lobe. Ọmọ pasu yo mano. Obi Frankie no obi atu. Ọmọ pasu yo mano. Ọmọ no ngebe. No enegbe no enira. No enegbe no enote. No enegbe no eniye. Tony me no vive. Ugugu yimaro. Uguri akina me o. Ugugu yamaro. Enika o. Edo me enika o.
Ladies and gentlemen, this is Arala Princess. Hey, hey, hey.
Sulese, Obiatu me nope, Obiatu me nope. The chairman of Eviano and Iwe community. The man is here, his voice is here. They are great sons of ours. Ladies and gentlemen, where's everyone? Oh, we are here to hear me for. Hey! Oh yes, number one. Number one. Happy from New York. Oh yes, number one. Yombi,
do ne wahire. Ubini no kbebu. Ilela ne woba. Wahia fe walwese wabukia. Mata no. Where Ugana na no rebe goma. Aja koko. Sokma kege wade. Sokma ma we oma. No ka we in daddy dona. Oduno ikpede va no gbera de o no. No maige Arala Osula on stage for over 50 years. Nothing new. And nothing different. Nothing different. Kokoma fobado ikwara no gititi eimela owo nuga gumelo are kokoma fobado ikwara no gititi eimela owo nuga gumelo are eimela owo. Hold it now. Emata gedegbe Cheif Saka Babatunde Omo Lawal Osula, the Arala of Benin Kingdom. Oka kabosi memo nyeme. Ejari na we ikuna imahiaga kue kukbe. Runda itae weni mana hakobo ma hakmini. Erima Arala Osula ona mame gita inakbe ma iwe hiafe. Emi kemi nigi etin so bomb wedene. You know, no lay the foundation. Baba Owesi. Ekugwena oye nakin. Oje me serio. Aga egwo mona. Amare Zion Sound owe na we video. Eningwa e. Iya noga Osaugwe Ladies Club. Abu Bao. So my magiania. Put smile for your face. Put smile for your face. Or when you hear here, wow. I live up with a big Ameriman Cheif, the Arala of Benin Kingdom, the music maestro, the guitar master, the ultimate, and by all intent and purposes, the oldest surviving Benin musician living today. Ladies and gentlemen, let us put our hands together for the Arala of Benin Kingdom, Osaugwe Ladies Club. Ne manero. That dog no nagbe. Wa mi ba na pe kita mo ta gbon na ya. Eni am we kita le o. Be na ka ta mu ye. For 52 years. My mo le o. Ise bo ma mo ye ete. Kebe na pa koto. They am we no am we na fete error. Mo we ka yunu ya kon ape kita ma di whole world. Wa ko su la wa. E ke na ya yi gba na me su la wa ta e wa ta lo. E ma ni ma ta o ni te lo se wo na. No ko kita se o ma ta Osula. No do ko te ma ya me do se o somole o ma ta pa ko mo ne wa ni ma ta. Osaugwe Ladies Club. Eke na ri ye o tagbon ya. E record ma pe na. E o ipe so keke se. Ura America o. A me record o ye se wa. Ari po we. Unda imai mi osa imai mi mota no ka we ke pa. Ne ge agbon pe ma. Benu wa ya re ke Zion. Ke studio. Ke Osaugwe Ladies Club e ma no re ma. Ni lu ke na ya cannot damage or cannot die. A motor talking about who are.
Osula. Omo Osula.
Koko mafumeto, maye watikirikwe, aime lawo, nugengume lo ariu. Koko mafumeto, maye watikirikwe, aime lawo, nugengume lo ariu. Koko mafumeto, maye watikirikwe, aime lawo, nugengume lo ariu. Ikwara la beredo ọ̀gá. Ikwara la beredo ọ̀gá. Ikwara la beredo ọ̀gá. Abẹ́jú fúnmẹ́dó máyọ̀ bọ́ ti kiri gbé. Ẹyin mẹ́ta ogo lùwẹ̀kùnmẹ́ lórí o.
pàgọ́dì lóyèmé sópin làwọ̀dẹ ilé àwọ̀dẹ yéyéyé sópin làwọ̀dẹ. Ọ̀rọ̀ pàgọ́dì sóyèmé sópin làwọ̀dẹ ilé àwọ̀dẹ yéyéyé sópin làwọ̀dẹ.
ọmọ náà ló tẹ́jọ́ ó tẹ́jọ́ mẹ́ nọ́mbà yé. Uyi na rene o, uyi na rene, uyi musician no, uyi na rene, uyi musician. Fine boy uyi na o, uwa so wa we no we kondo. Music promoter no redo, music promoter. Ọ̀wá ẹ̀nẹ̀ náà ká. Television and studio, music promoter no. Bẹ́ẹ̀ lè lè sọ tẹ́tò. Ọ̀wá ẹ̀. Ọ̀yọ̀yọ̀ náà gbé o. Ọ̀yọ̀yọ̀ náà gbé takore o. Patience. I'm a book and any boss. Patience. Oh yeah, well, you're fella me no be me. Eki me no be me. Fine lady me ni boss. Bega le America. Eki me no ko. Okoko me ni yo. Fine lady no America. Let's New York, yeah, let's Philadelphia, yeah, let's New Jersey, yeah, let's Tennessee, yeah, let's Washington, even people need patience, yeah, yeah, Jackie Sola, no women, yeah, Cola, no women, patience in the America, I'm a book, I need both. But it's Bogo, yeah, but it's big money. Almost 7 years, almost 7 years. Almost 7 years, very many of you. Obviously, I'm a book, and a Bogo. When I say I'm a back, almost 7 years. You fella no women, you fella no women. Yeah, but to Bogo, yeah, but to Ella, yeah, but to Kaide, Kaide, no go, Kaide, Namoka, or your papa Sake, he must be a woman, yes, I know him. I'm a book and any boss, the question upon you. Oh, Mama, Mama, yeah, Tino, yeah, Tino, Mama, no Pogo, yes, I'm more damn, yes, baby, no, I'm all in an amount, Mama. I did not get an amount, there's something about yes, teacher, teacher, black apple, hey,
gbogbo ọ̀nà níye o anti-patience níye anti-patience níye ọ̀nà kókó túmẹ̀ iye nà kókó túmẹ̀ anti-patience níye iye jàkí sùlà iye kọ́là sùlà mẹ́ ọmọ sẹ́nu ló gbogbo ọ̀nà tó ló wà yìí mẹ́ iye nà ẹ̀ẹ́dẹ́gbẹ́ amẹ́bọ̀ kàmẹ́ níye iye tẹ̀lá lómi mẹ́ iye tẹ̀lá lómi mẹ́ iná lẹ́nu ẹ̀sọ́ wá o kẹ́yìn kèrò gbogbo kẹ́yìn kèrò níye o iye sẹ́mi tó jẹ̀mẹ́ iye nà ẹ̀ẹ́dẹ́gbẹ́ amẹ́bọ̀ kàmí mọ̀ ṣe bẹ́ẹ̀ bọ́ tó ṣe iye sàmójà níye iye sàmójà mẹ́ ẹ má má mẹ́ lórí òtẹ́ màmá lórí òtẹ́ iye sàmójà mẹ́ iye bèbí lórí mẹ́ iye dìbò lórí mẹ́ iye ṣìnà lórí mẹ́ iye sẹ́yìn wàrẹ́. ọmọ mi yọ̀nà gbogbo àtijọ́. ọmọ mi yọ̀nà gbogbo àtijọ́. ọmọ mi yọ̀nà gbogbo àtijọ́. ògbónà ẹ̀ ń gbé no ẹ̀ ń gbé ọ̀nà yàtọ̀ bá no ẹ̀ ń gbé no ẹ̀ ń gbé no ẹ̀ ń gbé ọ̀nà yàtọ̀ bá. bẹ́ẹ̀ yà bọ́ de sẹ́lá o sẹ́lá lórí ẹ̀jẹ̀ bí sẹ́lá mi lóge sẹ́lá mi lórí oge. ìmọ̀ mi ẹnu rí ìyànà wọn ẹ̀dọ́ mi wà búrẹ́. ìmọ̀ mi ẹnu rí ìyànà wọn ó gbé. Hey! If it not be Osula music, it can never be so. No be lie. Hey! Hey! Imami enori ya no wa, ogbe me wa bure. Imami enori ya no wa, ogbe. Imami enori ya no wa, ogbe me wa bure. Imami enori ya no wa, ogbe. Imami enori ya no wa, ogbe me wa bure. Imami enori ya no wa, ogbe. Ìyá lọ́wọ́ jẹ́ kàdé, ọmọ mi ẹ̀nà rí ẹ̀yọ́ wá. Ìmọ̀ mi ẹ̀nà rí ìyànà wá. Ó gbé. Ìmọ̀ mi ẹ̀nà rí ìyànà, ó gbé mi wà búrẹ́. Ìmọ̀ mi ẹ̀nà rí ìyànà wá. Ó gbé. Ìmọ̀ mi ẹ̀nà rí ìyànà, ó gbé mi wà búrẹ́ o. Ìmọ̀ mi ẹ̀nà rí ìyànà wá. Ó gbé. Sẹ́yìn bí o. Sẹ́yìn bí o. Obi e papa jowe, obi e pase menena, ọmọ náà ẹ lebe. Ugu di ake na me o, ugu yọma o. Ugu di ake na me, ugu yọma o. Ìṣòwò náà mi bẹ, ọmọ náà ẹ lebe. Òkèmẹ náà mi bẹ, ìṣòwò náà mi òkè. Ìdá lẹ́lu ẹ̀ṣọ́ wá o, ìdá lẹ́lu ẹ̀ṣọ́ wá.
music, raise your hand. Love our music, raise your hand. If you love our music and you really want to show, if you love our music, raise your hand. Love our music, raise your hand. If you love our music, raise your hand. If you love our music and you really want to show, if you love our music, raise your hand. Love our music, let us dance. Love our music, let us dance. If you love our music and you really want to show, if you love our music, let us dance. Distinguished ladies and gentlemen, this is a fantastic day in ancient Benin Kingdom. I want to appreciate every one of you that has gathered today for our sake. I'm sure Zion, who had to prepare this live on stage, Chief Oba Dalaboyi Utete. I want to sincerely appreciate my son, Tony Kabaka. I appreciate everybody. Some people say you don't blow your trumpet, but I have to blow my trumpet. So I'm proud of the trumpet I am blowing. A lot of people, when they say live on stage, I wonder, my life on stage is all over the universe. Wherever I play for the past 52 years, people have been recording it in video. They carried it all over the world. But this is a unique small one. This is phase 1 in Benin. So live on stage, phase 1 in Benin. This today is a special day and dedicated to some prominent people. Prominent people. Like the President of Nigeria. This is an album dedicated to him. It's the first Niger Delta song to break the jinx. Yoruba, Igbo and Hausa said, we are minor tribe. God has brought Jonathan to say we no minor tribe. Everybody can be president. So this live on stage is dedicated to him. And it will be officially presented to the presidency. Some of you who are here will be lucky to be with me when I will be making